a kú dédé àsìkò yìí a kú kó lè dá o yóò rọrùn fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli TV lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹrìndínlógún nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. Ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. tó ẹ káàbọ̀ padà ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fi ẹ̀sùn kan àwọn gómìnà lórílẹ̀-èdè yìí nípa wípé àwọn gómìnà ní ìpínlẹ̀ gbogbo wọ́n ń lo ọwọ́ agbára àṣìlò sórí ìjọba ìbílẹ̀ gbogbo eléyìí tó jẹ́ wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lábẹ́ ìpínlẹ̀ wọn láti lè gbèrú kí àwọn náà kí wọ́n làmìlaka nínú àkọ̀tun iṣẹ́ ṣíṣe fún àwọn ènìyàn èyí tó dìbò yàn wọ́n sí ipò léyìí tí wọ́n sì wo ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti ìwà ìbìkítà tó ń ti ìwà ìlákàní èyí tí àwọn gómìnà tí wọ́n gbé wọ̀ bí ẹ̀wù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ni pẹ̀lú bí nǹkan ti ń lọ báyìí àwọn yóò sa gbogbo ipá àti agbára láti lè fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ káwọn náà dá wà kí wọ́n sì ní agbára láti lè ṣe ohun tó tọ́ wò lábẹ́ òfin. Bákan náà kí wọ́n lè máa gba owó wọn tààràtà láti ọwọ́ ìjọba àpapọ̀ láì ṣe wípé owó ọ̀hún ó gba iwájú gómìnà kankan kọjá kó tó di wípé ó tẹ ìjọba ìbílẹ̀ lọ́wọ́. Bákan náà làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ni wọ́n tún rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń tètò ìṣèjọba rẹ̀ láti tètè gbéná wo ọ̀rọ̀ àti ọ̀nà àbáyọ eléyìí tí ó wà láàrin ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ gbogbo kí gbogbo nǹkan kó lè máa lọ ní ìrọ̀rùn bí a ti kọ̀wé rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún tún fi kún nínú ọ̀rọ̀ wọn wípé àwọn fẹ́ rọ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti má ṣe yọ̀ǹda owó fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ èyí tó bá jẹ́ wípé alága bá ń ṣọ́lé èyí tí a mọ̀ sí kíátẹ́kà òun ni wọ́n fi sórí àga. Wọ́n ní gbogbo ìjọba ìbílẹ̀ èyí tó bá jẹ́ wípé bá ń ṣọ́lé ni wọ́n yàn sórí ipò irúfẹ́ ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní ẹ̀tọ́ sí owó èyí tó tọ́ sí wọn tí wọ́n máa ń fún wọn lóṣooṣù. Bákan náà kí ìjọba Tinubu tètè gbé ìgbésẹ̀ bí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo bí wọn yóò ṣe máa gba owó wọn tààràtà láti ọwọ́ ìjọba àpapọ̀ láì gba iwájú gómìnà àbí iwájú ìjọba ìpínlẹ̀ kankan kọjá kó tó di ipò owó náà ó tẹ̀ wọ́n lọ́wọ́ o. Wọ́n ní irúfẹ́ nǹkan wọ̀nyí yóò fún ìjọba ìbílẹ̀ ní agbára láti lè pèsè àwọn ohun amáyédẹrùn àti ìgbà ọ̀tun fún àwọn ènìyàn. Ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin àgbà ọ̀hún èyí tó mú àbá náà wá lánàá lásìkò tí wọ́n jókòó nílé ìgbìmọ̀ aṣòfin ní ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin èyí tó wà wò láti ẹkùn gúúsù ìpínlẹ̀ Kano láti inú ẹgbẹ́ òṣèlú NNPP eyín aṣòfin Suleiman Kawu èyí tó mú ọ̀rọ̀ náà tó jù sílẹ̀ bí àdó ọ̀rọ̀ lánàá nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ìránṣẹ́ Ọlọ́run ti ìjọ kátólíìkì kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Sokoto ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Bishop Matthew Kuka ohun màá ló ti sọ̀rọ̀ bóde báyìí wípé ara ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyà sì ń jẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ń ta lọ́wọ́ báyìí pẹ̀lú ìnira eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé orílẹ̀-èdè yìí tí wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí o. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún eyín Bishop Matthew Hassan Kuka èyí tó sọ ọ̀rọ̀ náà lánàá lásìkò èyí tó ṣẹlẹ̀ ń bẹ̀wọ̀n sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú ọba nílùú Àbújá o.
òun ló kí Tinubu tó sì gbé òṣùbà káre ọmọ ọ̀dọ̀ rere fún, ṣùgbọ́n ó ní láti lè ṣe ìdájọ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu láàrin ọdún kan èyí tó dé orí oyè báyìí, ó ní yóò nira fún ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà nítorí pé ọ̀rọ̀ ìjọba ọdún kan lórí ipò yóò dàbí àṣẹ̀ṣẹ̀jáde alákàn tí ẹnikẹ́ni kò lè sọ bí pàtó kan èyí tó ń dorí kọ ó ní ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà ó ní láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo, ní ara ti ń ni àwọn ọmọ Nàìjíríà tí gbogbo nǹkan sì ti wọ́n gógó, èyí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí ni ò ní ipá àti agbára láti lè dàyàkọ tàbí dojúkọ ìṣòro èyí tí orílẹ̀-èdè yìí là kọjá nípa ọ̀wọ́n gógó oúnjẹ àti ohun èlò ilé. Ìránṣẹ́ Ọlọ́run Kúkà Àsáàní ó wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò rọ ìjọba àpapọ̀ àti àwọn ìgbìmọ̀ ìṣàkóso ní orílẹ̀-èdè yìí láti tètè jókòó yí tábìlì pò kí wọ́n lè mú ìrètí ọ̀tun wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé ohun orílẹ̀-èdè yìí ń là kọjá lọ́wọ́ báyìí ó kọjá àfẹnusọ, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń retí ìgbà tí ohun gbogbo yóò dẹrùn, eléyìí tí ó sì rọ ààrẹ Tinubu wípé kí ààrẹ Tinubu kó tètè gbé ìgbésẹ̀ bákan náà kó ṣe ìlérí eléyìí tí ò ní jẹ́ ìlérí eré ahọ́n lásán fún àwọn ọmọ Nàìjíríà, ìgbà àti àkókò tí ohun gbogbo yóò tùbà yóò tùṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè gbé ìgbé ayé ìrọ̀rùn kí ara kó má ṣe ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress àti igun ìkejì wọn Trade Union Congress NLC tòun ti TUC ni wọ́n ti fárígá lórí ìpinnu àti ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù, èyí tí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fẹnu ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù fi gúnlẹ̀ sí ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà 48,000 naira, èyí tí àwọn ẹgbẹ́ igun àwọn òṣìṣẹ́ kejì TUC lábẹ́ ààrẹ wọn Festus Osifo tí ó fárígá wípé àwọn ò ní gba ọ̀rọ̀ mú pẹ̀lú nǹkan tí ìjọba àpapọ̀ sọ yìí. Bákan náà lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ NLC lábẹ́ ààrẹ wọn Comrade Joe Ajaero tóun náà fárígá tó ń ti àwọn ìgbìmọ̀ ìṣàkóso àjọ ọ̀hún wípé owó tí ìjọba àpapọ̀ gbà lérò láti máa san fún àwọn òṣìṣẹ́ léyìí tó jẹ́ owó oṣù táwọn òṣìṣẹ́ èyí tó kéré jù ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà, wọ́n ní owó náà kì í ṣòwò rárá wípé bí àwọn ò bá níwò ṣe àbí tó bá jẹ́ wípé kí ìjọba àpapọ̀ gbọ́rọ̀ sí àwọn lẹ́nu, wọ́n ní kò sí ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tó lè tẹ́wọ́ gba owó oṣù tó kéré jù eléyìí tí yóò dín ní ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́rin náírà 77,000 naira, léyìí tí àwọn tí wọ́n lè rọ́jú gbà lọ́wọ́ ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí ààrẹ TUC Osifo ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan sọ di mímọ̀ wípé síwájú kí ààrẹ àná Muhammadu Buhari kó tó kúrò lórí ipò ni àwọn òṣìṣẹ́ ti ń gba ẹgbẹ̀rún méjìléníogójì náírà, eléyìí tó kéré jù tí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ń gbà 42,000 naira. Ó ní bákan náà làwọn kan sì ń gba ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà 45,000 naira. Olóṣèwájẹ́ tí ó fi jẹ́ pé ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà 48,000 naira ní ìjọba àpapọ̀ ní àwọn yóò máa san wọ́n ní bó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ààrẹ TUC Osifo ní àwọn ò ní gba owó ọ̀hún lọ́wọ́ ìjọba àpapọ̀ wípé ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gọ́rin náírà ni àwọn lè gbà jálẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ kí wọ́n sì máa tẹ̀síwájú. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ yóò yan iṣẹ́ lódì ní gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ọ̀hún tì tí ẹgbẹ́ náà sì fárígá lórí ìpinnu àti ìgbésẹ̀ ìjọba àpapọ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́.
tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń pẹ̀pẹ̀ fàyà lórí ibùsùn S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204 bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845 ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe àfihàn ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ní gáràjì eléyìí tó jẹ́ ti ìjọba PMS ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí eyín olóyè Lámìdí Mukaila tí gbogbo èèyàn mọ̀ sí Auxiliary òun ni wọ́n ti ṣe àfihàn rẹ̀ lólùléeṣẹ́ ọlọ́pàá lánàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn lẹ́yìn tí wọ́n mú ní ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde o ẹni tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín CP Hamsat Adébọ́lá òun ló ṣe àfihàn Lámìdí Mukaila tí wọ́n mọ̀ sí Auxiliary lólùléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún níbi tí wọ́n ti ń jábọ̀ iṣẹ́ takuntakun tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n wò iṣẹ́ tí wọ́n ṣe o kó tó di pé ọwọ́ tẹ Auxiliary nílé rẹ̀ tó ń bẹ ní Olódó nílùú Ìbàdàn ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ sọ di mímọ̀ wípé láti bí oṣù kan sẹ́yìn èyí ni wọ́n ti kéde Auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá o láwùjọ tó sì jẹ́ wípé ẹ̀ṣẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí lọ́rùn àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ìjínigbé ẹ̀kejì ni ìdígunjalè ẹ̀kẹta ni ẹ̀ṣẹ̀ ìpànìyàn èyí tó sì jẹ́ wípé àti àwọn ìwà ọ̀daràn míì èyí ni wọ́n kà sí Auxiliary àti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́rùn láti ìgbà náà wọ́n ní ó lé lóṣù kan báyìí ni Auxiliary ti ń na pápá bora o èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ti kéde wíwá rẹ̀ ní báyìí wọ́n ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí wọ́n ti ń fimú fílẹ̀ fún ìgbà pípẹ́ kí wọ́n lè rí mú o ìní ọwọ́ tẹ Auxiliary nílé rẹ̀ kan tí ń bẹ ní Olódó ń bí ó sá pamọ́ síbẹ̀ wọ́n ní báyìí ọwọ́ ọlọ́pàá ti ní àwọn yóò fa Auxiliary lọ sílé ẹjọ́ kí ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sì ṣe ìdájọ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ lábẹ́ òfin tó ń tẹ àwọn ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn lọ́lọ́kan òjọ̀kan. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà nkọrin takasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ìdààmú àdúgbò wèrè olórin òun mà ló ti gba ìtúsílẹ̀ kúrò lágọ̀ọ́ ọlọ́pàá lẹ́yìn tó kíwọ́ bọ̀wé àdéhùn ọ̀nà tí ó gbà láti san gbèsè mílíọ̀nù 14 owó ọkọ̀ èyí tó rà lọ́wọ́ ata ọkọ̀ kan ní ìpínlẹ̀ Èkó eyín arábìnrin Ògúnsanwó Tèmítọ́pẹ́ o báyìí bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìní wọ́n rọ́wọ́ tó Portable nínú fọ́nrán kan eléyìí tó ń jà ròyìn lórí ayélujára níbi tó ti ń ṣe agídí o pé òun ò ní tẹ̀lé àwọn ọlọ́pàá òun lọ
nínú fọ́nrán náà ní Portable ló ti kọ́kọ́ fò géètì kó tó di pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó rọ́wọ́ tó Portable ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nù rẹ̀ yìí wípé ó ra ọkọ̀ bọ̀gìnì Mercedes tí ṣe bẹ̀ sí ọlọ́yẹ̀ kan lọ́wọ́ ata ọkọ̀ kan ní ìpínlẹ̀ Èkó Ògúnsanwó Tèmítọ́pẹ́ wọ́n ní owó ọkọ̀ ọ̀hún ló ń lọ bíi mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n náírà 27 million naira èyí tí Portable san mílíọ̀nù mẹ́tàlá náírà 13 million tí owó náà sì kù mílíọ̀nù mẹ́rìnlá wọ́n ní láti ìgbà yìí ni Portable ti ń sá kiri tó ń ti wípé ó ń dúnkòkò mọ́ ẹni tó ta ọkọ̀ ọ̀hún fún un wípé òun yóò ṣe níjàmbá o bí onítọ̀hún bá kọ̀ láti jáwọ́ kúrò bó ṣe ń sin owó lọ́wọ́ òun o èyí tó fà á kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó létí kí wọ́n tó rọ́wọ́ tó Portable nínú ọ̀sẹ̀ tá a wà yìí o ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́rú Wednesday ni Portable ló kúrò lágọ̀ọ́ ọlọ́pàá tó ń ti àdéhùn èyí tó buwọ́lù ọ̀nà tí ó gbà láti sanwó mẹ̀sí ọlọ́yẹ̀ o èyí tó gbà lọ́wọ́ ata ọkọ̀ náà ní ìpínlẹ̀ Èkó. tó ẹ̀yin èèyàn wa Yorùbá bọ̀ wọ́n ní mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú làlàfìlà bó bá ti ń kọjá abẹ yóò máa di baba ṣí òsì nǹkan ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.